ẹ má bínú o ẹ̀yin èèyàn, ẹ má bínú o, ṣé àṣà wa ní Nàìjíríà ní Muslim ni o pé tá a bá ti bímọ ká ṣèkómọ ká pasúná, àbí ẹ̀sìn tàbí ó wà ní Kùránì pé kọ́ pasúná fọ́mọ kọ́ ṣèkómọ? Torí mo fi pé compulsory ni pé kéèyàn pasúná fọ́mọ, ẹni tí ò bá ní ó lè má pa time yẹn, ó lè pa later. But ní ilẹ̀ àwọn Lárúbáwá tó bá bímọ wọn ò ń ṣèkómọ, kọ́ tó bímọ wọ́n ti mọ orúkọ tọ́mọ wọn máa jọ́ ti sọmọ wọn lórúkọ, wọn ò kí ń ṣèkómọ. Alọ́kọ́lọ́mọ ó ti dẹ̀ méjì tá lọ́kọ́lọ́mọ, tẹ́yìn pé ọjọ́ kẹta tá bá kàn lọ kí wọ́n pa àwọn bímọ jẹ́ ká lọ́kọ́lọ́mọ wọ́n ti sọ orúkọ ọmọ wa fún wa, ọmọ wọn fún wa. Ọ̀gá mi wà nù yín, ó sọ pé orúkọ ọmọ òun báyìí báyìí ní jẹ́ndà obìnrin, ó sọ pé obìnrin lọmọ òun, pé jẹ́ndà báyìí orúkọ báyìí báyìí lórúkọ ọmọ òun. Wọn ò gbà ṣe kì í ṣèkómọ ní pé ní ọ̀dọ̀ wa pé lọ́jọ́ kẹjọ a máa pa láàfin. Nínú Islam, gbogbo ilẹ̀ tí Islam bá dé, àṣà tó bá ń ṣe níbẹ̀ tí ò bá ti tako Islam fàyè gbà kó máa ṣe lọ. Kí n tó dáhùn béèrè yín, ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ẹ̀yọ̀ kan nípa ìgbéyàwó. Ẹ rí i pé tá a bá fẹ́ ṣègbéyàwó nílẹ̀ Yorùbá, wọ́n máa gba èso, wọ́n á gba iṣu, wọ́n á gba epo, kódà wọ́n á gba ẹrù ìyàwó, wọ́n tún wá gba sàdáàkì, owó bàbá gbọ́, owó ìyá gbọ́, wọ́n á gba ìrèké, wọ́n á gba owó yín, kódà ìgbà míì gan wọ́n tún gba ẹja ọ̀sán. Ẹ mọ̀ pé kò sí yẹn nínú Islam. Àṣà yẹn tó ń ṣe àṣà tó dáa ni, wọ́n fi ń yọ̀ sí àwọn ọlọ́run ni, so kò sí nǹkan tó burú níbẹ̀, ẹ lè máa ṣe. Ẹ̀yin náà máa yí pé lóòrùn yẹn wọ́n ń san gbogbo yẹn, wọ́n wá gbé epo, wọ́n ń ṣe gbogbo yẹn lọ́rùn yẹn. Bẹ́ẹ̀ ni lára àwọn àṣà wa tó jẹ́ pé àṣà wọn lẹ̀ Yorùbá, Islam wá pa àṣà wa run. Ìlú mi nìkan tó ń ṣe tí ò tako Islam ní kó máa ṣe lọ, lára àṣà tó dáa tí Islam bá tó dẹ̀ fi láàyè pé ẹ máa ṣe lọ. Àwa náà kó gbogbo ẹ̀ lọ sí ilé àná, bọ́ kò síbi tó wà nínú ṣẹ̀ríà Islam nítorí kò tako ẹ̀sìn, a lè máa ṣe lọ. Bẹ́ẹ̀ náà ni ìsọmọlórúkọ ṣe rí. Ṣé tá bá ní wọ́n ṣe ìkómọjáde, àwọn Yorùbá ti ń ṣe àṣà ìkómọjáde kí Islam tó dé. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ obìnrin wọ́n máa ń sọ ọmọbìnrin, wọ́n máa ń kó ọmọbìnrin jáde ní ọjọ́ keje, tó bá jí ọmọ ọkùnrin ọjọ́ kẹsàn-án ni wọ́n máa ń ṣe ìkómọjáde kí Islam tó dé. Àmọ́ tí ìgbà tí Islam dé ni Islam wá fún wọn ní ọjọ́ keje. Ó dìpẹ́ǹd lórí òǹkà àbí ọjọ́ kẹjọ, ó dìpẹ́ǹd lórí òǹkà tó bá ṣe kà ni wọ́n fi sọmọ atọ́kùnrin àtobìnrin lórúkọ. So ọjọ́ kẹsàn-án yẹn Islam parẹ́ nítorí pé kò sí nínú ẹ̀sìn. Islam wá parẹ́ ló fà jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ keje sí ọjọ́ kẹjọ ni à ń ṣe ìsọmọ ní orúkọ. Ṣé ẹ wá rí tá a bá fẹ́ ṣe àkíkọ̀ ni, kí a tó bímọ, tá a bá ti mọ jẹ́ndà tọmọ jẹ́, a lè ti ní orúkọ tá a fẹ́ sọmọ wa nínú ọkọ̀, kódà a lè ti máa pè kalẹ̀. Tẹ́ ẹ bá ti mọ jẹ́ndà, ẹ lè ti máa pè kalẹ̀ pé bàbá Razak lélẹ́yìí o, bàbá Ọlámídé lélẹ́yìí o, bàbá Ọláwálé lélẹ́yìí o. Kódà kí Ọláwálé tó dé, tó bá ti wá bí Ọláwálé, wà ní Ọlọ́run ti bá aṣọ Ọláwálé dé láyọ̀ o. A lè ti máa pe bàbá àbí ìyá ọmọ ní orúkọ ọmọ tí ò tí ì bí gan pẹ̀lú Islam kọ́mọ tó délé ayé rárá. So gbogbo nǹkan tó máa sọ pé orúkọ ọmọ ha wọ́n kàn fi ń yọ̀ síra Ọlọ́run ní, kò sí nínú Islam rárá. Ó yẹ ẹja sọ orúkọ ọmọ jáde rárá. Ẹni tó dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ ọmọ ẹ̀ lórúkọ, láti fún ọmọ lórúkọ, bàbá ọmọ tó bí ọmọ ni. Bàbá ọmọ ló lẹ́tọ̀ọ́ láti sọ pé orúkọ báyìí lọmọ mi ń jẹ́, òun ló lẹ́tọ̀ọ́ àti proclaim orúkọ fún ọmọ ẹ̀. Kí àwọn àáfàá wa bá sọmọ lórúkọ, kí àwọn bàbá wa bá sọ lórúkọ, wọ́n kàn fi ń yọ̀ sí àwọn Ọlọ́run àpọ́nlé lásán ni, kì í ṣe pé bí Islam ṣe gbé wá nìyẹn rárá. Ṣé ẹ wá rí bákan náà, ẹ pa ẹran tẹ́ ẹ bá ti bí ọmọ, tẹ́ ẹ bá ní kápá, ẹ pa ẹran yẹn ẹ pín sí bí ọ̀nà mẹ́ta. Ìyá ọmọ ló ní ìdá kan, òun ló ru ẹrù síkùn, òun ló ru fún dídí oṣù mẹ́sàn-án, òun lẹ́gbẹ̀ẹ́ fún tí ó máa jẹ́ ibi tó bá lè jẹ́ dé ni. Àwọn àlejò àtàwọn bàbá ìyàwó tó wá ẹ pín fún wọn, kò wá ń ṣe ọdún ní kẹ́ẹ̀sì ẹran yẹn gan. Ẹran yẹn kò ṣe ọdún ní kẹ́ẹ̀sì, ẹ lè ra ń tútù. Ìtawà ń ṣe tá a wá fi ṣáde pátí ipò ìyàwó ẹgbẹ́ oúnjẹ ọmọ o, àṣà ti wà lẹ̀ Yorùbá ni. Islam ò ní pé dandan ní kẹ́ẹ̀sì. Ó yẹ ẹgbẹ̀rún ní ọjọ́ keje nígbà tí a bá bí ọmọ tán, káwá kóra wájọ pátí, àṣà wà lẹ̀ Yorùbá ni, kì í ṣe nínú Islam. Sísítà mi, mo bí lùpẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti dáhùn ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi. Ní ṣókí, òun ní pé gbogbo àṣà tí ò bá ti tako ẹ̀sìn, Islam gbà yín láàyè kí ẹ máa ṣe lọ. Èyí tó bá tako ẹ̀sìn Ọlọ́run nìkan la máa ní àṣẹ lè mọ́. Kò sí nínú Islam, àmọ́ àṣà tó dáa tá à ń ṣe ńlẹ̀ Yorùbá nìyẹn. Kí Ọlọ́run kó fún wa ní àgbọ́yé. Àwọn náà máa ń sọmọ lórúkọ, àwọn náà máa ń pa ẹran, wọ́n lè má sí ni, wọ́n máa pa ẹran, máa dó ẹran, wọ́n dẹ̀ jẹ́ àwọn náà ṣe bí ẹ̀sìn ṣe gbé wá nìyẹn. Tí ẹ bá tún wá ní ìbéèrè mi, ẹ pàdé mi lórí live mi, tàbí kí ẹ kọ àtẹ̀ránṣẹ́ sí mi, ẹ lè ṣe fídíò náà kẹ́ tag mi,
lágbára ọlọ́run á dá yín lóhùn kí ọlọ́run kó fún ọ lágbọ̀ọ́yé ẹ̀sìn. Assalamu alaikum.